ẹ bí àwọn people yìí ibi tó ń tẹ̀lé mànáfìkì tó ń ṣe wọ̀nyí 48 hours with Christ 300 minutes with Christ ṣé ìyàwó Christ ń rọbí náà fi dúró ṣàánú fún Christ ní àbí Christ sì wà lọ́rùn gbogbo wọn íjíbítì torí àìríṣẹ́. How can somebody be in church on Wednesday when you're supposed to be working? How can somebody be in the church on Saturday, on Thursday? Even the Lord said you can go and work. And when you look at what he said in the book of Exodus 20, from verse 10 down, only you shall work for how many days? 7 days. The 8th days is for your rest. Go well, what church? Go well, but Lord, she said. And when you look at the book of 1 Thessalonians 4 and 5, then when you look at 2 Corinthians 15 verse 21, then when you look at what he said in the book of Job 3:25, Olóde bá wa, ó rẹ̀ wá ná, ó ní níbo ló ti rí tán ti gé olódodo kúrò, ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ibi dé. Idleness wa ti pọ̀ jù. Báwo lèèyàn ṣe ń kúrò láláúsá ní 12 lọ́sàn-án? Ní Friday kò dẹ̀ tún padà sí iṣẹ́ ó tún di Tuesday àdàfẹ́ kí ìjọba máa gbèrú sí ẹni tó dẹ̀ ti wọ 40 years tó yẹ kó máa lọ́lé tó ti jalè ẹ tún sọ di DG ẹ tún sọ di DG àwọn ọmọ tó wá graduate ní last one àtẹ̀rí nímúlẹ̀ ti pẹ́ kó ṣiṣẹ́ ṣé kó máa jalè kó máa ṣe yahoo yahoo so owó tẹ jí ní Lagos owó ti Sanwó-Olú jí ṣé ó fi dálé iṣẹ́ ilẹ̀ bíi ti Tinubu náà ó gbé mọ́ra owó tí a ń bọ̀ déjì ṣòfin dálẹ́ṣẹ́ ilẹ̀ náà dẹ́nẹ́ ọjọ́ mẹ́ta ẹ̀sán ní ẹ̀kan nínú àwọn kọmíṣọ́nà bíi spíkà wọ́n lọ́dọ̀ dá bọ̀kú lẹ̀ bọ̀kú bí tó ti ṣe búrẹ́dì yẹn ti dùn jù nǹkan tó máa kó bá àwọn is diabetes ó ti dùn jù níbo ló ti rí bìrìbìrì flour kó ṣàlàyé jàre when you look at all these things wọ́n máa tàn wá pẹ́ ó dàbí ẹni tí wọ́n lọ rape tó lọ́lọ́run ló gbà ń lọ́wọ́ ẹ̀ òun bóun ṣe bọ́bá ṣe lòun lọ́wọ́ tó ń lọ́lé tó gbàdó dẹ̀ di ìparí oṣù orí pírọ̀dù ẹ̀ ṣé kò ní bí amrọ̀bà àwọn ọmọ tó wà ń ta àwọn gbogbo first born wèrè mà ní wọn àkọ́bí ọdún ẹ̀ tó ń foyún fẹ́ nígbà wọn náà ìkan tí ẹ̀ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí sì mo ti sọ 4 years ago àwọn náà ti dàrú wọ́n ti dàrú olùbàdí ìgbàdá ìmọ̀ wọ́n ní kẹ́ ẹ̀ tí ì dàrú o ẹ ti lé ìyàwó yín náà lọ níbẹ̀ ẹ tún lọ ṣe ọmọ tó bí fún yín ẹ lọ ṣe DNA. So when you look at all the questions you ask me nǹkan tí àwọn pastor Nàìjíríà fi jẹ̀bi owó tó yẹ kán máa san fún ìjọba ní tax ìdámẹ́wàá náà fi ń san then báwo ló fẹ́ jẹ́ kí ìjọba lọ síwájú tó ń dẹ̀ fi Rolls Royce mẹ́rin Cadillac mẹ́rin tàyàn lọ́rọ̀ ní bàdé ẹjọ́ kí ló fi gbàdúrà fún wọn ṣé ìwo ẹran ni àbí kọ́ọ̀pù tá a fi mọ mi kí ló ṣe nínú ayé wọn tó fi di ibi eléyìí then sori cultism tó wà láti primary secondary tó bá débi kan nílẹ̀ níwì wọn láwọn ọmọ secondary school ti wà nínú court wọn ṣe dóòfù sẹ́yìn ọwọ́ ara wọn ṣèbí orí ní Delta ní Benin of recent àwọn ọmọ tó fẹ́ lọ sí university wọ́n parí school sat wọ́n ṣe prom night wọ́n gbé jeep wọ́n gbé Cherokee wọ́n gbé Lamborghini ti bàbá wọn ti kọ́ wọn lólè láti bẹ̀rẹ̀ ìgbà wo làwọn ọmọ yẹn lè lo ọjọ́ wọn pé. And when you look at Proverbs 3, from verse 16 down, ó ní kọ́ ọmọ rẹ kí ó lè fún ẹ ní ìsinmi ní ọjọ́ alẹ́. Ọ̀nà wo la fẹ́ fi rí ìsinmi ní Nàìjíríà yìí ń sìn lọ́wọ́ àwọn pásọ̀, lọ́wọ́ àwọn imam. Ṣebí Lágége 4 years ago, chief imam kan Lágége ọmọ ẹ lọ gbé pamọ́, ó kidnap ẹ̀. Nígbà tí wọ́n fẹ́ san ransom náà wá rí gbá. Fóònù Ganiyu lélẹ́gẹ̀ẹ́. Òun ló gbé bàbá ẹ̀ pamọ́. Bàbá alẹ́ kan sí. Ẹ jẹ́ ojú ọmọ àgbọ̀ máa gbé ìwọ ló béèrè question kẹ́ẹ̀kan tó mi ò ní kó máa. So it's just very simple. When the foundation is spoiled, what can the righteous do? Because he said in the book of Psalm 11 verse 3, he said it. Then when you look at the book of Ecclesiastes, chapter 3, chapter 4 and 5. Then when you look at 10 from 10, ó ní má ṣe bú ọba ní ìyẹ̀wù rẹ̀, má ṣe sọ burúkú nípa ẹ̀, torí ẹyẹ ojú ọ̀run máa gbé lọ sọ fún àṣọgbà wa ní Nàìjíríà, àmẹ̀bọ ti pọ̀ jù.
nínú ìyàwó gọ́vùnà nígbà tí sitting governor tó ń ra jet ẹjọ́ sọ iṣẹ́ wo ló tún ṣe ju eléyìí tá a ràn yìí dẹ́nẹ̀dẹ̀ tó wà sọ pé ní tó máa ṣe gọ́vùnà Ògùn state Ọ̀yọ́ state Èkìtì state Ondo state ẹ ti mọ̀ láti inú oyún ok jẹ́ ká máa wòran when are we going to have the right person on seat so that's the problem. Ẹ káàbọ̀ sá. Thank you sir. You have done well sir. Thank you sir. Thank you sir. Aṣíwèrè pẹ̀lú púpọ̀ ọ̀rọ̀ púpọ̀. Èmi kò lè sọ ohun tí yóò